bá mi sọ pé tèmi á dára, ẹ bá mi sọ pé tèmi á dára lójú ọ̀tá mi, tèmi á dára lójú ọ̀tá ilé, tèmi á dára lójú ọ̀tá òde, tèmi á dára. Ẹ rí pé tòní yàtọ̀, lọ́tún báyìí lọ́jọ́ yọ, ọ̀tún ni mo tún gbé dé lónìí. Ní jíǹjí tí mo jí lónìí, mo bá àwọn erin nínú igbó níbi tí wọ́n ti ń fẹyín lẹ́yìn gégégé. Ìjíǹjí tí mo jí lónìí, mo bá àwọn ẹfọ̀n lábàtà níbi wọ́n ti ń fi ìwo olùwò gẹ̀gbàngbà. Mo lẹ́yìn erin tẹ́ ń fẹyín lẹ́yìn, ẹ máa fẹyín lẹ́yìn kékéké, ẹ̀yin ẹfọ̀n tẹ́ ń fẹ̀ wọ́n olùwò, ẹ máa fi olùwò gbàngbàngbà. Mo lẹ́yìn odídẹ tẹ́ ń fi kó odídẹ nùdí, ẹ máa fi nùdí òwú ọ̀yẹ́bẹyẹbẹ ire nínú ilé gbogbo wa lónìí o. Mo kó nílé, mo kí àlejò, mo kí gbogbo ẹ̀yin mùtúmùwà tí ń bẹ ní ìpínlẹ̀ Kánò àti ní gbogbo agbègbè káàkiri àgbáyé. Àrọ̀ tún la tó gbé lórí ètò wa, ètò yín ọ̀rọ̀ tó ń lọ TV. Lónìí, láì ní mú ọ̀pá relé olóró, mo tún ti gbé ẹja ńlá kan wá sórí ètò. Léyìí tí màá fẹ́ kí gbogbo wa kí ẹ máa bá ní fi ọkàn bá ètò lọ bó ṣe ń lọ. Bó ṣe ń bọ̀, ẹ ń gbọ́. Lónìí, mo tún ti gbé ọ̀kan nínú àwọn tí ìwò kàn gbọ̀ngbọ̀ngbọ̀n lórí ọ̀rọ̀ ààrẹ. Tí mo sọ fún yín pé bí ó bá ṣe pé ẹ̀ẹ̀mẹrin la bá lè gbé èèyàn wá sí orí ètò yìí, a máa gbé wa láti lè, torí pé ìwé mọ̀ sọ wípé kí á wádìí ohun gbogbo dájúdájú láti di òdodo mú. Ìdí ẹ̀ nìyí tí a tún fi gbé bàbá wa tí màá fi ti ọ̀tọ̀ dárúkọ wọn, tàbí kí n tiẹ̀ sọ pé kàngan kí wọ́n dárúkọ wọn fáyé. Ẹ káàbọ̀ sí orí ètò. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Àkí olóòtú àti wọn tí wọ́n ń gbé ètò ìlọ́wọ́. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Olohunkemi Ishaq Olohunkemi tí mo jẹ́ alága mọ́ṣáláṣí ti àpapọ̀ ti Yorùbá ní ìlú Kánò, èyí tí a ń pè ní Yorùbá Central Mosque, tí a sì fi mọ́ṣáláṣí sí abẹ́ àmójútó ẹgbẹ́ Fitihatudeen Islam Society of Nigeria. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ pe ara yín ní alága ẹgbẹ́ Fitihatudeen ní, ó tiẹ̀ tó bí ọdún mélòó tẹ́ ti ń ṣe olórí ẹgbẹ́ yìí bọ̀? Pẹ̀lú ògbótọ́lọ́ àti àṣẹ Ọlọ́run, wọ́n ní pé mo di elected alága, ìyẹn alága tí wọ́n dìbò yàn. Mo ti kọ́kọ́ ṣe alága fìdí ẹ̀, ìyẹn tí a pè ní ìjọba caretaker committee. Mo ṣe eléyìí fún ọdún kan àti ó lé díẹ̀ tó di pé ètò ó wáyé ní ọdún tó kọjá. Lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí alága tí wọ́n dìbò yàn, mo ti lo ọdún kan ní orí àga. Mo sì ní àǹfààní ọdún méjì sí gẹ́gẹ́ bí ìwé òfin wa láwa àwa máa tẹ̀lé láàrín wa láfúnra wa. Ìwé òfin wa sọ pé ọdún mẹ́ta ẹ̀dá bá ti dìbò yàn, so mo sì ní àǹfààní ọdún méjì sí. Léyìí tó fi lé pé àsìkò ìtọ́jú tó di pé yóò pè é. Léyìí tí ẹ fi yé wa wípé ẹ sì ní ọdún mẹ́ta gbáko láṣẹ Ọlọ́run fún wa lẹ́mí àti ẹ lò ní orí yìí náà lágbára Ọlọ́run. N ò ní gbé òkú yín kó bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ti sọ ní ẹ̀ẹ̀kan, ẹni ó ti tó bí ọdún kan tí ẹ ti ń tukọ̀ Fitihatudeen bọ̀ gẹ́gẹ́ bí alága tí wọ́n dìbò yìí. Bàbá pápá ọmọ yìí tí mo lò gẹ́gẹ́ bí ìfìdí ẹ̀ ó ń lọ ọdún méjì àti kankan. Tí n bá ní mo fẹ́ bi í léèrè ọ̀rọ̀ kan, ǹjẹ́ ní oyè mùsùlùmí tí ẹ máa ń fi àwọn èèyàn jẹ, ó ti tó gbà tẹ́ ti fi wọ́n jẹ oyè, àbẹ́ ẹ̀ tí ì jẹ kankan rí? Pẹ̀lú ògo ti Ọlọ́run, ní ẹ́rà tàwa, ìyẹn túmọ̀ sí pé àsìkò táwa wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, torí pé àwa ìṣèlú ti mọ́ṣáláṣí rẹ̀ ní ti tí wọ́n dálẹ̀ ní August 1993 ní ti àwa fi di àgbà sí mọ́ṣáláṣí rẹ̀. Láti ẹ́rà ti tàwa tí àwa lè sọ, torí ìtàn mọ́ṣáláṣí rẹ̀ bá ṣe sọ ó ti over 150 years. Ṣùgbọ́n ìta lè sọ tó súnmọ́ torí pé mo rántí pé ìmáàmù
kẹta tó jẹ tí wọ́n wé láwàní fún mọ́ṣáláṣí 1979 kódà nígbà náà lọ́hùn aṣojú ọba Kánò wà ń jókòó àmú ìwé tí Yorùbá Central Mosque tí wọ́n kọ sí district heads ní Wàjẹ́ nígbà náà lọ́hùn wọ́n ṣe ń pè ọ̀pọ̀ sí jẹ́ Fege local government kódà ó dà pé gbogbo sábọ́ngì nígbà náà lọ́hùn under municipal local government ni wọ́n wà kò tí ì sí tó ń jẹ́ Nasarawa kò tí ì tó jẹ́ Fege kọ́ lẹ́gbàá tí wọ́n yọ Nasarawa lára municipal sábọ́ngì wà Nasarawa níta wọn tún wá yọ Fege lára Nasarawa local government ṣùgbọ́n records wọ̀nyí ó wà tí ọlọ́ba ní ká tó padà sórí ètò àmúlẹ́ta náà fẹ́ràn pé ìjọba àbí àwọn tó ní ìlú tí a wà yìí wọ́n mọ̀ pa mọ́sálásí rẹ̀ tó ti pẹ́ ṣùgbọ́n èyí tó súnmọ́ ní èyí tí a ṣe ní 2018 léyìí tí ó wáyé ní 11th of November 2018 ní prógrámù yìí awíláwà ní fún ìmáàmù Yorùbá Central Mosque tí ń ṣe Sheikh Zikirullah Shuaib al-Imam a dẹ̀ tún fún àwọn èèyàn ní oyè tá a sì fún wọn gbà náà lọ́hùn oyè ẹ̀sìn tó jẹ́ ti Yorùbá Mùsùlùmí nínú àwọn tá a fún lóyè nígbà náà lọ́hùn àrí Alhaji wa Yunus Salahu Ìwájú a fún wọn ní Balógun àdínì Yorùbá Kánò wọ́n sì gbà ìwé tí a fi fún wọn ní oyè yìí ó ń bẹ tí wọ́n sì sáìn kọ́pì wa wọ́n sì wá síbi ètò yìí a sì wé wọn láwàdí tí èèyàn kan bá ní wọn àwá píṣọ rẹ̀ ń bẹ tí èèyàn kan bá ní kò sí fídíò clip ẹ̀ pé rẹ́kọ̀dù ẹ̀dá ìṣẹ̀lẹ̀ ẹjọ́ náà lọ́hùn wọ́n sì pronounce ẹ̀ jáde fún wọn bákan náà dáhùn pé ní citation ó wà náà fún wọn tá a sì sọ oyè tí wọ́n fẹ́ gbé láwàní gbígbé àìwé yẹn ní láwàní láìsọ láwàní tó fẹ́ gbé bẹ́ẹ̀ sí ní ìwé lójú gbangba ayé èrè tó wà ní ọjọ́ náà lọ́hùn ó lé ní ẹgbẹ̀rún kan over 1,000 people ló gádà ní ọjọ́ náà lọ so ó ti kọjá tí àkọsọ pé irọ́ ni wọ́n pa ó bá bọ́ sínú gbòòrò gan àwọn yẹn sọ pé lóòótọ́ ni ètò yìí wáyé aláyé wa lọ́la wa aláyé sáyé Balógun tí wọ́n pè ní tí a mọ̀ sí àbúrò káyà afọ́n náà lóye náà àwọn jẹ́ akéwèjì àdínì Mùsùlùmí Yorùbá Kánò aláyé wa Musa Yekin afọ́n náà ní aláwọ̀ sí àdínì Yorùbá Kánò now oyè yìí pọ̀ ṣùgbọ́n tẹ́ bá wo rókè ọwọ́ mi yìí ó gbé pé Fitiyatudeen Society of Nigeria Yorùbá Central Mosque Kano program náà lọ́jọ́ ọlọ́wọ́n táìtù ẹ̀ ní Tubani Ceremony of Yorùbá Central Mosque Chief Imam and Conferment of Islamic Title on Eminent Muslims. This was done dated here. Pictures pọ̀ mbẹ̀. Ní on the kílẹ̀ pé. On the 11th of November. On the 11th 2018. of November 2018. Bẹ́ẹ̀ ni ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún 2018. Bẹ́ẹ̀ tẹ́ bá dẹ̀ wọnú ìwé bákan náà àwọn tá a lá fún lóyè yìí citation wọn bẹ́ẹ̀ tí wọ́n sì wà wọ́n sì gba oyè yìí wọ́n lè fi dùnú gbà. Tábà ríyàn tó bá ń sọ̀rọ̀ lẹ́yìn á rí i pé ìjà ló dé orí wá di òwe àwọn tẹ́ bá wo ìsàlẹ̀ citation àwọn ẹ̀rí oyè wọn bẹ̀ tó kílíà wípé kò sí arúmọjẹ ń bẹ̀ a sì yọ jẹ kò sí society tí ọmọ ẹgbẹ́ wọn wá síbi òde yìí ní ọdún náà lọ́hùn àwọn tá a fún lóyè pọ̀ prógráàmù tá a wá ń sọ yìí o bàbá wa síwájú wọn wá síbi prógráàmù yìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń ṣàlàyé fún wa ẹ fi ń yé wa wípé kì í ṣe onílẹ̀ tí ń fi àwọn ọmọ Yorùbá àtàtà jẹ oyè pàápàá jùlọ tí wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ní Fitiyatudeen Society of Nigeria tí wọ́n jẹ́ Yorùbá Central Mosque. Kí wọ́n ló lè fà á tí ó fi jẹ́ pé ọ̀rọ̀ ààrẹ mùsùlùmí Yorùbá ó fẹ́ di fàǹfà láàrin Fitiyatudeen àti àwọn kan gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lọ́jọ́
sẹ́yìn níjọ́ tí àkọ́kọ́ pàdé lórí ètò yìí. tọ́ àní ṣàlàyé òtítọ́ ọ̀rọ̀ ọ̀kan ṣoṣo ẹ rí i pé èyí tí a ṣe 2018 bàbá wa aṣíwájú aláàjì níta ló ń ṣe wọn wá jọ náà lọ kódà wọ́n tún fún mọ́sálásí wa lówó wọ́n sì ṣùgbọ́n la ṣe ń gbé àwọn èèyàn láwà ní iná a fìwé pè wọ́n pé wọ́n á fi ìjòkó yẹ wá sí gẹ́gẹ́ bí àwọn aṣíwájú láàrin Yorùbá àbí fún Yorùbá ìwé tá a kọ́ jọ́nà lọ́hùn a kọ́ sí bàbá ọba àmọ́ àwa ní kó gba ọwọ́ aláàjì wa máa ò kó fi dé ọwọ́ bàbá ọba bá a ṣe kọ́ngbà náà náà ni eléyìí náà tá a tún fẹ́ ṣe àtúnkọ́ bẹ́ẹ̀ náà a sì ń bá ètò lọ àwọn tá a fẹ́ fi joyè àwọn mẹ́ta ni kálukú wọn náà ti ń sọ wọn sọ fẹ́ bí wọn sọ fara wọn sọ fún ọ̀rẹ́ wọn sọ fún ojúlùmọ̀ wọn pè ní ẹ̀mí pẹ̀ láti ìpínlẹ̀ mi tí ń ṣe nínú Kánò Èkó ni Ìbàdàn ni Àbújá ni Kaduna ṣàdédé ni aṣíwájú pè mí pé àwọn fẹ́ rí lórí ìwé tí a fún àwọn káwọn sọ wọ́n sí bàbá wa ìwé ìsìrè notification àti invitation àfi tó ilé tí a sì lè pè ní sí èdè a ṣẹ̀ṣẹ̀ máa pè wọ́n sóde wa kò ṣe àkọ́kọ́ àti lọ́dọ̀ wọn ní bàbá sọ wípé ìyẹn bàbá wọn ní bàbá wa pé bá a ṣe kọ àdírẹ́sì orúkọ àwọn òṣètò nísòkè bàbá ní kí n wá kí wọ́n yọjú sáwọn nígbà tí yọjú sí bàbá mo mú social chairman mọ́ṣáláṣí dání tí ń ṣe Malam Shafari Abdulrasaq inú mi dùn pé ẹni tó wá sórí ètò ṣáájú mi ó lè máa tàbájọ sọ̀rọ̀ àmọ́ wọn ò sí bẹ́ẹ̀ ní tí ò dẹ̀ sojú èèyàn síyàn lè mọ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà dẹ̀nsẹ́ ni nígbà tó náà parí ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo àti kí ìṣẹ̀lẹ̀ wọn ò sí lọ kò sì wá ń rojọ́ òun bẹ̀rẹ̀ sọ fún àwọn tí wọ́n wà tí wọ́n participate àbí tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ pẹ̀lú wọn àbí tí wọ́n mọ̀ sọ́rọ̀ àbí wọ́n jókòó ọ̀rọ̀ yìí níjọ́ tá a lọ adọ́dọ̀ bàbá wọ́n bá aṣàlékún àlàáfíà fún bàbá wọ́n bá fún bàbá lẹ́nu gbogbo ní bàbá ọba wa yóò bá nílùú Kánò bàbá wa wo lẹ́tà tá a fi pè wọ́n túkà lójú mi wọ́n ní ẹ̀yìn lẹ́tà ìmú níbẹ̀ ni bàbá ní program yìí mà dáa pọ̀ láì ṣàbùsí láì kúrò wọn àbá wọn láì àbá kọ́mẹ́ǹdì wa pé program yìí dáa gan bí àwọn àgbà fẹ́ ṣe fundraising pé àwọn lẹ́yìn owó wọlé níbẹ̀ ìwọ́lá ṣe ọlọ́run káfí tún mọ́sálásí ṣe ó dàbò sọ nǹkan bí táwọn àti ṣígbà táwọn dé orí ìjọba dára mọ́sálásí kò sọ fún bàbá mo ní gẹ́gẹ́ bàbá ṣe mọ̀ àwọn olè máa ṣe nǹkan ní irú ọ̀dọ̀ àwọn ká má wá fi tó àbálẹ̀ tàbí ká tiẹ̀ pè wọ́n bọ́n bá tiẹ̀ lè wá ká rán àwọn aṣojú wa wọ́n bá ló dá wọ́n bá ní àwa tètè sọ fún àwọn pé àwọn ò bá ní káwọn náà lè kópa dáadáa ká lọ cancel program ẹgbọ́n mi wọ́n ní ká cancel program wàláhì tàláhì súnmọ́ billahi lẹ́sìlára wa àìkúrọ́ má gbàdá bàbá ò sọ̀rọ̀ òye lọ́tà sọ Malam Zakariya Abdulrasheed ti jẹ́ sẹ́kẹ́tì bàbá ọba ó jókòó èmi àtẹ́lájọ́ wá láti jọ wa ó jókòó jáwà mẹ́rin ọlọ́run sì ká wà bàbá ò sọ̀rọ̀ òye ọ̀rọ̀ pé a fẹ́ ṣe fundraising ní bàbá rí wọn àti ẹ̀mẹ́rin bọ̀ ilá ilẹ̀ sí láhìlá ìlà wà anybody ò lè fọ́ọ̀sì ní kí n búra àmọ́ tí ògùn yẹn bá dáyà lójú la máa fi gbá rí mo wá kúnlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ lè bí Malam Zakariya o mo wá kúnlẹ̀ níwájú àwọn ọmọ èmi ọmọ yẹn Olohunkemi ni èmi mo ṣalága lọ́wọ́ báyìí àwọn tá a fẹ́ fún lóyè àtàwọn tá a jọ fẹ́ ètò yìí ti rìn jìnnà ọjọ́ tá a sọ jẹ́ 24th of January. oṣù kìíní ọdún 2020 táwa yìí bàbá nítò nígbà tó wá rí bẹ́ẹ̀ nítorí ṣe ni pé màá fún yín ní ìmọ̀ràn méjì tí wáyé pé ẹ̀ mọ̀ ṣe lọ èmi ò ní lè participate ní ìmọ̀ kẹ́ẹ̀kọ́ ìwé pé ẹ̀ wulẹ̀ pè mí mọ́ àbí kẹ́ ẹ lọ sùn síwájú bàbá ò sọ pé torí káwọn mùsùlùmí yòókù lè mọ̀ sí orí tábẹ́jẹ́ o bí ilẹ̀ sí láìlá ilẹ̀ àbò sọ bẹ́ẹ̀ tí bá
máa Zakaria ó bá rẹ̀ wá sórí ètò ló wá fẹ́ sọ tìtòtọ́ láàrin àtọ́lọ́hun ló wá ká bẹ̀rù Ọlọ́hun yóò sọ bí mo ṣe ń sọ yìí. àwa ṣetán àṣàdáre máa lọ wá ní kí wàá ní tá a fọ̀rọ̀ tì sí. mo ní bàbá èyí lè sọ pé tí ẹgbẹ́ òṣèré Ọlọ́hunkẹ́mi kọ́ ló fẹ́ ṣe ètò yìí ètò màsálásí èmi kàn ń líìdì wọn mo kàn ń ṣaṣíwájú wọn ni yín padà lọ sọ fún ẹgbẹ́ pé tó ìmọ̀ràn tẹ́ ẹ gbà wá rè o kì í sì tó lè padà wá yóò tó Monday torí àwọn ò ní péjọ láwọ̀ olóyè ọjọ́ Sunday tó bọ̀ yìí ọjọ́ tá à ń sọ jẹ́jọ́ Jímọ̀ nírọ̀lẹ́ bàbá ní tó kúkúrú àwọn ọmọ retí èsì wa pẹ̀lú ògo t'Ọlọ́run. nígbà tí mo kúrò ń bẹ̀ mo pè aláàjì wa aṣíwájú máa bàbá ọba tẹ ní kí lọ sọ́dọ̀ wọn o ní tí ayọ̀ sọ ni o kí ni ìmọ̀ràn yín o wọ́n dákẹ́ wọ́n ní kí n pè àwọn ọjọ́ kejì mo tún kí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mọ́lẹ̀ mo tún gbá àwọn láago wọ́n ní tó bá jẹ́ pé kẹ́ ẹ lọ fún wọn lẹ́tà pé ẹ pè wọ́n mọ́ náà ni ó bá mú àlàáfíà wá ẹ lọ fún wọn. àwọn tí wọ́n mọ Ọlọ́hunkẹ́mi wọ́n mọ̀ pé tọ́rọ̀ bá ti débi ọ̀rọ̀ ìpa irọ́ lábàá tẹ̀wọ́ àparọ́ wúlò àparọ́ máa ìparọ́ mọ́ àlàyé. kò sí tí à ń fẹ́ ní ẹnu yìí ju òtítọ́ lọ. kò dẹ̀ sí tí àwa náà ń wá ju àlàáfíà lọ kọjọba láàrin gbogbo àwọn ọmọ Yorùbá. nígbà tó ti fún mi nígbà mi nímọ̀ràn pé kí n lọ kọ̀wé ní ìfẹ́ fi ti gbogbo àmọ́ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ kí nǹkan kó lọ tó fẹ́ kí àlàáfíà kó jọba wá dé inú ẹgbẹ́ àwa nẹ́sàn-án àwa ṣèpàdé gbogbogbò wọ́n fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé mo ṣe ń sọ yìí ẹgbẹ́ náà bá ní tó programu wa ti jìnnà jù àìsí ná owó kọjá kálá ń sun tá bá sì sọ pé ká mọ́ ṣe ṣe mọ́ tá bá sì sọ ni òun náà ní COVID-19 padà wọlé láti ọ̀pọ̀ yóò padà ṣẹlẹ̀ ẹ̀dá máa bẹ́ẹ̀ tó wà lọ bàbá kú dàgbà akàwé tó wọn létí náà ni ká kọ ìwé pé tó àti gbọ́ a sì ń báṣẹ́ lọ lórí rẹ̀ títà fi parí iṣẹ́ àkánsù àmọ́ à ń báṣẹ́ lọ àmọ́ ìwé tá a fún wọn kí wọ́n má fi ṣiṣẹ́ ṣe mọ́ pé bóyá àwọn ń bọ̀ wá síbẹ̀ àwa kọ ìwé tí a sì kọ́ ńgbà náà lọ ó ṣe ìwé insult torí pé tí a bá wo ìwé náà à á fún yín ní kọ́pì à á sì fẹ́ kí gbogbo ayé rí i pé ní tá a kọ síbẹ̀ kò rújú ìwé tí a kọ́ ńgbà náà rí. tí a bá ka content ẹ̀ ní first paragraph a ṣàlàyé fún àbá pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ bá wa sọ ẹgbàá mọ́ràn méjì pé yálà ká sùn àbí ká kọ̀wé sí pé a fìwé pè yín mọ́. Àwa bọ́ second paragraph àwa ní meeting was held and we decided that for now we officially withdraw our earlier letter written to your highness on the above captioned subject matter pending when we shall conclude wide consultations with all stakeholders involved in the program. This letter was dated 27th of January. 27th of January. Bí wàá mọ̀ pé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kìíní. àmọ́ ọjọ́ tá a mú wèé lọ ó bọ́ sí ọjọ́ Tuesday. Pẹ̀lú ògo Ọlọ́run ìjọ Wednesday àgbà lẹ́tà mọ́ṣáláṣí wa láti pálásì bàbá ọba wa léyìí tí wọ́n pe alága ìmáàmù àtàkọ̀wé ìjọ wa pé ká wá sọ̀rọ̀ lórí oyè ààrẹ mùsùlùmí ibi tí ọ̀rọ̀ oyè ti jẹ jáde nìyẹn. látọ̀sùn 28 àríkọ́pì ẹ̀mí náà níbi láti lè ṣe fún. láti ọ̀dọ̀ ọba so ìjọ inú lẹ́tà yẹn ní 28 yẹn gangan ni a ṣe wá rí wọ́n ṣẹ̀ṣẹ̀ mention rẹ̀ in written not verbally nínú ìwé àgbọ̀gbọ̀ òkè issue ààrẹ náà pè wá fún
so àwa lọ pẹ̀lú ọkọ̀ kan àti ìfọ̀kànbalẹ̀ pé tó bóyá ń fàfẹ́ bá àmọ̀ràn lórí ẹ̀ àwọn fẹ́ bèrè ta la fẹ́ fún ṣé ó wọ̀ tiẹ̀ àbí kìtìlá ọ̀rọ̀ àfi fún táwa rò pé. kí ló wá ṣẹlẹ̀ nínú àfihàn náà. nígbà tá a débẹ̀ àkọ́kọ́ ni pé tí wọ́n bá wo lẹ́tà yẹn Ọlọ́run ṣe ní kọ́pì lọ́wọ́ wọ́n kọ sílẹ̀ pé alága central mosque àti akọ̀wé àti ìmáàmù mọ́sálásí wọ́n tó akọ́bẹ̀ pé àwọn márùn-ún náà mẹ́bà àṣepàdé bàbá wa ọba Yorùbá aṣíwájú igbákẹta ọba àti aṣojú méjì láti ọba ìkànsù. nígbà tá a débẹ̀ aṣíwájú òsínlé àwọn òsínjòkó gbogbo àwọn tí wọ́n ní wà ń bẹ àbá wọn. a wá rí i pé wọ́n ti pe ìmáàmù mẹ́ta àti igbákejì ìmáàmù kan tí ò dẹ̀ sọ́sẹ̀ pé àwọn ó pe àwọn kan láti ta. ìmáàmù yẹn wọ́n wá láti inú ẹgbẹ́ wo. ìmáàmù wa Dáúdì Kọ́lábà láti jọ Anwaru Islam Niger Road wọ́n ti pe ìmáàmù Shaki Ọláìdé láti Nàwárùdé wọ́n pe ìmáàmù Nurudeen Muhammad Sheikh Shehu Gazali àwọn á pe naibul ìmáàmù kan tó jẹ́ gbákejì ìmáàmù ọ̀dọ́ kan láti Anwarude yẹn bàbá wa tá a fún lóyè ààrẹ oníwàásí gbogbo mùsùlùmí Yorùbá Kánò Alhaji Abdulateef bàtà àwọn àlà fún olóyè yẹn níta náà yẹtì ààrẹ oníwàásí mùsùlùmí Yorùbá Kánò àlà fún wọn kò sì bí àwọn olùwúlé. ọ̀rọ̀ tó lọ ẹ bá wa kíyèsí. ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ kẹ́kọ̀ọ́ jùlọ gbà wọlé.